lóòótọ́ ni pé ipa tá a bá pọ̀ máa wo a gbọ́dọ̀ pọ̀ mọ́ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ ti kún fàyà. Ẹ̀yin ọmọ Yorùbá, mo bá yín dúpẹ́, mo bá yín yọ̀ torí pé kí ni ìròyìn ayọ̀ lélẹ̀ tó wọlé tọ̀ wá yìí. Àwọn ọmọ tí ológun ti lù Ògbómọ̀ṣọ́ pa. Bẹ́ẹ̀ làwọn èèyàn ńlá sì tẹ̀lé wọn láti ìlú Àbújá. Ǹjẹ́ ni wọ́n wá fún negotiation ni láti gbowó fáwọn báńdíìtì àbí wọ́n tiẹ̀ wá fẹ́ wá pa wọ́n run nílẹ̀ Yorùbá? Ẹ farabalẹ̀, gbogbo ẹ̀ láyàn nàná nínú fídíò yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ti ṣeun ribiribi. Ó ti gbáwọn èèyàn ńlá dìde kí wọ́n kọ́ lọ bá àwọn fámílì àwọn etí àwọn ènìyàn wọn wà lọ́dọ̀ àwọn ajínigbé. Bákan náà káwọn ọmọ ológun ó tún sọ̀ráǹdì gbogbo oríire local government. Ìyẹn nàná gbogbo ẹ̀ fún yín pátápátá. Oríire ti dé láìpẹ́ láì jìnnà. Àwọn tí wọ́n wà lọ́dọ̀ ajínigbé wọ́n bọ̀ nínú àhámọ́. Nǹkan wọ́n ṣàánú wa ni o, wọ́n ṣàánú wa káwọn ọmọ yìí wálé o, ni wọ́n wálé ni o, gbogbo etí bàbá ń ṣe yọ̀ tán o. Ẹnu Yorùbá kò tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹnu Yorùbá ló kùn jù. Ìlú Ògbómọ̀ṣọ́ ti kún. Ẹ̀yin náà mọ̀ pé láti ìjọ táwọn ajínigbé yìí tí wọ́n ti ń ṣe lókè ọya eléyìí ni wọ́n fi ṣàṣemọ́. Yín sì sọ̀dí fún yín tó fi jẹ́ pé eléyìí ni wọ́n fi ṣàṣemọ́. Ẹ̀yin náà mọ̀ pé lánàá ni gómìnà Ṣèyí Mákindé lọ sí ìlú Ògbómọ̀ṣọ́, ló lọ sí oríire local government tó náà lọ báwọn fámílì àwọn táwọn ènìyàn wọn wà mọ́ nínú àwọn àhámọ́ yìí tó lọ bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n mo sọ fún yín, mo ní ìròyìn ayọ̀ rèé torí pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọmọ sí ológun ti wà ní oríire local government. Ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu náà tún ti sẹ́ndì àwọn ọmọ ogun látòkè sí ìlú Ògbómọ̀ṣọ́. Ẹni tó bá ta fọ́nàfọ́nà lásìkò yìí gbérí ògbé. Ẹ jẹ́ kọ́kọ́ gbọ́n tí gómìnà Ṣèyí Mákindé tó sọ. Mo ń bọ̀ àwọn nǹkan kan mo fẹ́ yànnàná fún yín tẹ́ fi mọ̀ pé báyìí ọwọ́ bá àwọn ajínigbé náà tí wọ́n wà nínú òkùnkùn tí wọ́n ń tafà sínú ìmọ́lẹ̀. Bákan náà àwọn tí wọ́n sì jí gbé gbogbo wọn pátápátá ni wọ́n ó dé láyọ̀ àtàlàáfíà. Ẹ jẹ́ á máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹgbọ́n tí gómìnà Ṣèyí Mákindé ẹgbọ́n tóun sọ eyín nílùú Ògbómọ̀ṣọ́ ní oríire local government. Mo ń bọ̀ ná, ẹ má ì lọ ibì kankan. Ẹ jọ̀ọ́, I want your cooperation. Mo fẹ́ kẹ́ ẹ cooperate pẹ̀lú wa. We are doing everything humanly possible to get our children and their teachers out. And I give you the assurance pé lágbára Ọlọ́run we will bring them out. Because it's an ongoing operation, tó dẹ̀ jẹ́ pé only security implication. I cannot say so much apart from pé kí encourage you. I know you're bleeding. I am also bleeding in my heart. My pleading ni pé ẹ jẹ́ ká intensify àdúrà and please. Báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí nílùú Ògbómọ̀ṣọ́, àwọn sọ́jà láti Àbújá wọ́n ti wà ń bẹ̀. Àwọn sọ́jà láti Ọ̀yọ́ state náà ti wà ń bẹ̀. Ẹ wá mọ̀ tó ṣẹlẹ̀ báyìí ni pé ǹjẹ́ ni wọ́n wá fún negotiation ni àbí wọ́n fẹ́ wá bòǹbáàdì àwọn ajínigbé yìí? Ẹ̀yin náà rántí tí principal sọ nínú igbó, tí principal ń sọ wípé ọwọ́ agbára tí Ṣèyí Mákindé fẹ́ máa lò fún àwọn èèyàn yìí pé ìnira ló mọ̀ tó ń kó bá wọn, pé kódà gan nínú ìnira tó kó bá wọn ni pé àwọn èèyàn yìí tún ti mú ẹnìkan tí wọ́n tún láwọn fẹ́ lọ pa láti fi jófin, pé ní táwọn ń fẹ́ ni pé kí ìjọba kó pe àwọn báyìí káwọn ọjọ́ dúnàdúrà iye táwọn gbà. Ẹ̀wà mọ̀ tó ṣẹlẹ̀ ni pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí torí pé gómìnà Ṣèyí Mákindé gangan ò tí ì sọ pàtó. Ẹ rí i pé nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ, ó ní pé ìgbésẹ̀ táwọn ń gbé àwọn ò lè máa fi síkànnì ayélujára torí pé àwọn táwọn rí náà àwọn náà wà ní ìkànnì ayélujára tó jẹ́ pé táwọn bá ní káwọn máa sọ fún àwọn fámìlì àwọn tí èèyàn wọn wà ń bẹ̀, ó ṣeé ṣe káwọn báńdíìtì yìí kí wọ́n ti gbọ́n táwọn ń sọ kí wọ́n tún wò pé ọ̀nà míì táwọn tún fẹ́ gbé gbàlè. Ẹ wá mọ̀ tó ṣẹlẹ̀ báyìí ni pé
in tó ṣeé ṣe báyìí ni pé torí pé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu mo sọ fún yín mo ní àwọn èèyàn ńlá àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ni wọ́n wọ ìlú Ògbómọ̀ṣọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé lónìí sọ́la àwọn èèyàn yìí wọ́n gba òmìnira ìdí nìyí àwọn èèyàn ńlá tí wọ́n wá yìí ó ṣeé ṣe kó jẹ́ pé negotiation ni wọ́n wá fún láàrin àwọn bandits àtàwọn náà kí wọ́n dẹ̀ sọ iye tí wọ́n fẹ́ gbà kí bàbá kó dẹ̀ gbé lẹ̀ fún wọn torí pé n tó súnmọ́ jù nù torí pé tí wọ́n bá ní káwọn máa lo ọwọ́ agbára lásìkò tá a wà yìí ẹ má jẹ́ àtàrà wa nǹkan ó bàjẹ́ ní tí ó sì bàjẹ́ pọ̀ ẹ̀yin èèyàn wa pẹ̀lú nǹkan tá a ti jọ rí pẹ̀lú nǹkan tá a ti jọ gbọ́ ẹ̀yin tẹ̀ ń wò wá ń lé mọ̀mọ̀ pé ẹ̀yin tún lóye ẹ̀yin lọ́gbọ́n ẹ̀yin mọ̀ràn wò jàwá tá à ń sọ lọ làákàrí yín tún kún jàwá tá à ń sọ lọ lẹ́yìn ìgbà tí torí pé n tó kọ́kọ́ kàn wá báyìí ni pé bó o ní principal bó o ní teacher àtàwọn ọmọ òtí ẹ̀ ti kọ́kọ́ jáde láyọ̀ àtàlàáfíà láì farapa n tó kọ́kọ́ kan ìjọba tó sì kan aráàlú nù wọ́n sì ti ń jẹ́ kó yé wa pé ó ṣeé ṣe kó jẹ́ pé negotiation lélẹ̀ wọn ó bá dé látàrí pé kọ́ má lọ jẹ́ wípé ẹ̀yin náà rántí Mr. Michael Oyedokun fídíò náà téèyàn bá jorí ahun omi ẹkún ó mọ̀ fẹ́ jábọ́ lójú èèyàn bí tí wọ́n ṣe fún bàbá náà ẹ rí i pé irú ẹ̀ wọn ò tún ní fẹ́ jẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ pé negotiation ni wọ́n wá fún ṣùgbọ́n tó bá jẹ́ pé negotiation ni wọ́n wá fún tí wọ́n bá ti gba àwọn ènìyàn yìí lọ́wọ́ àwọn báńdíìtì kí lẹ́yìn lérò pé ilẹ̀ Yorùbá lè ṣe láti lè dẹ́kun kírú ẹ̀ mọ́tò wáyé mọ́ ẹ̀yin náà rántí pé wọ́n ní wọ́n ti mú àwọn kan ẹ̀yin ò nílùú Ògùn state àwọn tó jẹ́ àwọn Fúlàní darandaran tó jẹ́ pé àwọn gan ṣe agbódegbà fáwọn èèyàn báńdíìtì yìí tó jẹ́ pé ilé wọn ni wọ́n ń gbowó sí ẹ rí i pé wọ́n ti ní àwọn kan tó ń fún wọn lọ́wọ́ tí wọ́n ti jọ ń gbé tá a ti jọ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé nǹkan náà ó ti wọnú ara wọn jù ṣùgbọ́n èrò owó lẹ́yìn lérò pé bóyá ìjọba lè gbé tá báwa aráàlú tá a jẹ́ Yorùbá ara wa gan tá a lè gbé tá a fi lè dẹ́kun kírú ẹ̀ mọ́ ṣẹlẹ̀ mọ́ ẹ lọ sábàlá àríwísí o mo fẹ́ kẹ́ ẹ fi èrò tiyín sábàlá àríwísí ẹ jẹ́ àjọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ torí pé ibi tá a dé yìí ibi tó lóògùn tí sàlàdé o tí gbogbo wa sì gbọdọ̀ máa dá sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní ó lè má kan ẹni tí ó lè má kàn wá kọ́ka ẹni tí ó kàn tí ó wà á lọ kàn wá bọ́rọ̀ ilé ayé ṣe rí nu o ẹ drop comment sí abala àríwísí kí lẹ́yìn lérò ǹjẹ́ lẹ́yìn lérò pé Sunday Igboho lè gbà wá lẹ̀bi àbẹ́yìn lérò yìí pé ìjọba gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe lè paná ọ̀rọ̀ báńdíìtì yìí ẹ drop comment kẹ́ subscribe.